Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run, a fi ògo àti ìyìn fún orúkọ yín. A dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí ẹ fi pa wá mọ́. A dúpẹ́ nítorí pé ẹ kà wá mọ́ alààyè ọkàn lónìí. A dúpẹ́ fún àtìlẹ́yìn yín nínú ayé wa. Ògo ni fún orúkọ yín. A dúpẹ́ tí ẹ mú wa rí èní ọjọ́rú. A dúpẹ́ nítorí pé ayọ̀, ìbùkún, àṣeyọrí, ìtẹ̀síwájú, ìgbéga yóò rú fún wa lónìí ní orúkọ Jésù. Ọ̀rọ̀ náà tí a ó gbọ́ lénìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. Torí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́rú, ọjọ́ kẹta, oṣù karùn-ún. Èní ọjọ́rú, ọjọ́ kẹta, oṣù karùn-ún. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé àlàkalẹ̀ fún ìgbésókè apá kejì. Àlàkalẹ̀ fún ìgbésókè apá kejì. Àkọ́sórí ni a ó mú nínú ìwé Pétérù kìíní orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹfà. Pétérù kìíní orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹfà. Nítorí náà, ẹ rẹ ara yín sílẹ̀ lábẹ́ ọwọ́ agbára Ọlọ́run kí òun kí ó lè gbé yín ga ní àkókò. Ẹ rẹ ara yín sílẹ̀ ní abẹ́ agbára Ọlọ́run kí òun kí ó lè gbé yín ga ní àkókò. A ó mú Bíbélì kíkà wa nínú ìwé àwọn ọba orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ẹsẹ̀ ìkọkànlélógún. Ìwé àwọn ọba kìíní orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ẹsẹ̀ ìkọkànlélógún àti àwọn ọba kejì orí ìkejì ẹsẹ̀ ìkàndógún. Ìwé àwọn ọba kìíní orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ẹsẹ̀ ìkọkànlélógún. Ó kà báyìí. Bẹ́ẹ̀ ni ó padà níbẹ̀. Ó sì rí Èlíṣà ọmọ Ṣáfátì. Ó fi àjàgà màlúù méjìlá tulẹ̀ níwájú rẹ̀ àti òun náà pẹ̀lú ìkejìlá. Èlíjà sì kọjá tọ̀ ọ́ lọ. Ó sì da agbádá rẹ̀ bò. Ó sì fi àwọn màlúù sílẹ̀. Ó sì sáré tọ Èlíjà lẹ́yìn. Ó sì wí pé, èmi bẹ̀ ọ́, jẹ́ kí èmi kí ó fẹ́ ẹnu ko bàbá àti ìyá mi ní ẹnu. Nígbà náà ni èmi yóò tọ̀ ọ́ lẹ́yìn. Ó sì wí fún un pé, lọ padà, nítorí kí ni mo fi ṣẹ̀ ọ́. Ó sì padà lẹ́yìn rẹ̀. Ó sì mú àjàgà màlúù kan. Ó sì pa wọ́n. Ó sì fi ohun èlò àwọn màlúù náà bọ́ ẹran wọn. Ó sì fi fún àwọn ènìyàn. Wọ́n sì jẹ. Òun sì dìde. Ó sì tẹ̀lé Èlíjà lẹ́yìn. Ó sì ń ṣe ìránṣẹ́ fún un. Ìwé ọba kejì orí ìkejì ẹsẹ̀ ìkàndógún. Àwọn ọmọ wòlíì tí ó wà ní Jẹ́ríkò ní ìhà kejì sì rí i. Wọ́n sì wí pé, ẹ̀mí Èlíjà bà lé Èlíṣà. Wọ́n sì wá pàdé rẹ̀. Wọ́n sì tẹ ara wọn ba ní iwájú rẹ̀. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́rú. Ọlọ́run sábà máa ń gbé àwọn tí ènìyàn kò lérò sókè. Ìwé Kọ́ríńtì kìíní orí ìkíní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Ẹ̀wẹ̀, lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ó tún máa ń pinnu láti gbé ẹni tí ó ti ní àṣeyọrí díẹ̀ sókè. Ṣáájú gbígbé sókè irú ẹni bẹ́ẹ̀, yóò kọ́kọ́ gba ohun gbogbo tí wọ́n ti ní. Lẹ́yìn náà yóò bẹ̀rẹ̀ sí ní gbé wọn ga dé ipò tí ó ga ju èyí tí wọ́n wà tẹ́lẹ̀. Àmọ́ ṣá, àwọn tí kò ṣetán láti la ìgbésẹ̀ yìí kọjá yóò pàdánù ìgbéga ńlá tí Ọlọ́run ti pèsè fún wọn. Nígbà tí Ọlọ́run yan Èlíṣà láti jẹ́ wòlíì àgbà jù lọ ní àkókò tirẹ̀, àgbẹ̀ tó làmúlaka ni, tó sì wá láti ìdílé tí wọ́n rí jájẹ. Ṣùgbọ́n lójijì, ó di aláìnílé lórí.
ìránṣẹ́ wòlíì tó ní ìtakàngbọ́ pẹ̀lú ọba. Ọlọ́run mú un láti ipò gíga rẹ̀ wá sí ipò tó kéré, ó sì farajì fún ìgbésẹ̀ náà. Nígbà tí Ọlọ́run yàn mí, èmi ni olórí ẹ̀ka ìmọ̀ ìṣirò tó wà lójú iṣẹ́ ní Yunifásítì Ìlọrin. Mo tilẹ̀ ti ní àṣeyọrí tó pọ̀ tí a bá wo ìpìlẹ̀ mi. Àmọ́ nísinsìnyí Ọlọ́run wí pé, fi gbogbo rẹ̀ sílẹ̀ o láti wá di olùdarí gbogbogbò fún ìjọ tí gbogbo owó tó ń wọlé fún lóṣù ní àkókò ìgbà náà kéré sí owó oṣù mi. Ó jẹ́ ìpinnu tó le o, pàápàá nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ yọ ẹbí mi kúrò nínú òṣì àti ìṣẹ́. Ṣùgbọ́n Ọlọ́run ṣe ohun tí mo dáhùn ìpè náà, tí mo sì farajì fún ìgbésẹ̀ náà. Lónìí, Ọlọ́run ti gbé mi sókè ju ibi tí mo lè dé láyé lọ. Ìbá ṣe pé mo dì mọ́ ẹ̀kọ́ ìwé. Nígbà tí Ọlọ́run bá rí pé o faramọ́ ìfẹ́ rẹ̀ ju àwọn àṣeyọrí àti èròǹgbà rẹ, yóò gbé ọ ga. Ẹni tí ó jẹ́ ìgbádùn ìgbéga tó ga jù lọ láti ọ̀dọ̀ Ọlọ́run ni Jésù Kristi. Ọmọ Ọlọ́run ni tẹ́lẹ̀ kí ó tó wá sí ayé. Òun ni ọ̀rọ̀. Bíbélì sì wí pé nípasẹ̀ rẹ̀ ni a dá ohun gbogbo ní ayé. Jòhánù orí 1 ẹsẹ̀ 3. Ó ti tóbi tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí ó rẹ ara rẹ̀ sílẹ̀, kì í ṣe láti wá sí ayé ní ìrí ènìyàn nìkan, ṣùgbọ́n títí dé ojú ikú orí igi àgbélébùú. Ọlọ́run gbé e ga gidi débi pé tí a bá dá orúkọ rẹ̀, gbogbo ẹkún ní ọ̀run àti ní ayé àti ní ìsàlẹ̀ ilẹ̀ yóò wólẹ̀, àti gbogbo ahọ́n jẹ́wọ́ pé òun ni Olúwa. Ìwé Fílípì orí 2 ẹsẹ̀ 9-10. A máa rán mi sí ọ lónìí ni, rẹ ara rẹ sílẹ̀ níwájú Ọlọ́run, yóò sì gbé ọ sókè ní àkókò tí ó yẹ. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò. Bí Ọlọ́run bá bi ọ́, bí ó ṣe bi ọkùnrin ọlọ́rọ̀ nínú Lúùkù orí 18 ẹsẹ̀ 22 pé kí ó ta ohun gbogbo tí ó ní kí ó sì tẹ̀lé òun, kí ni èsì rẹ yóò jẹ́? Kí ni èsì rẹ yóò jẹ́? Ọlọ́run á ràn wá lọ́wọ́ láti jọ̀wọ́ ohun gbogbo tí a ní kí a lè tẹ̀lé ìfẹ́ rẹ̀ nìkan ṣoṣo. Kì í dùn kó pọ̀ sókè lọ́bẹ̀ oge. Olúwabùkọ́lá Ayako tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ni ó ka ọ̀run sí ti èní. Nígbà tí a ó máa pàdé lọ́la, ó dàbọ̀.